ṣé prank tẹ́ ń ṣe yìí ṣé ohun tá à ń ṣe yìí ṣó bójú mu. ẹ jẹ́ ká ro nǹkan dáadáa o àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n á ní rò kí o tó ṣe ó sàn ju pé kó o ṣe kí o tó rò lọ. Àbámọ̀ méjì ló wà àbámọ̀ bú àbámọ̀ re. Nǹkan tó máa pa oníkálukú ó ti wà ní ìpàkọ́ ẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ kí ẹ máa tẹ̀lé wa ẹ subscribe fún wa ẹ tàn notification button nítorí àwọn fọ́nrán tí ó kù ẹ máa bá wa comment ẹ máa bá wa share kẹsì máa bá wa like owó tí ẹ fi ń ra dátà tí ẹ fún wa lágbọ́rọ̀ Ọlọ́run á máa pèsè fún àpò yín tẹ́ bá ṣe ń tọwọ́ bá kò báyìí owó lè máa mú ẹ ní tọrọ jẹ o bẹ́ẹ̀ náà ni ẹ ní tọrọ mú ẹ ṣé púpọ̀ bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò ní àsìkò yìí lórí àwa content creator àwa tí à ń ṣe prank káàkiri mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé wa ní ọjọ́ tòní wípé a ò gbọ́dọ̀ sọ wípé nítorí pé àwa fẹ́ jẹ tàbí àwa fẹ́ mu tàbí nítorí àwọn ẹbí wa kí a wá fi dá ẹ̀mí àwọn kan ní ègbodò gẹ́gẹ́ bí èèyàn mi kan bí wọ́n ṣe máa ń sọ wọ́n á ní bí tòkunbọ̀ aṣọ ti wà bí tòkunbọ̀ mọ́tò ṣe wà bẹ́ẹ̀ náà ni tòkunbọ̀ èèyàn ṣe wà. Ẹ̀rín wá pa mí lọ́jọ́ tí ó ń sọ̀rọ̀ yìí pé kí ni nǹkan tí wọ́n ń pè ní tòkunbọ̀ èèyàn ó ní ọ̀rẹ́ mi tòkunbọ̀ èèyàn wà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń rìn ní títì kì í ṣe gbogbo wọn ní alààyè ẹni tí ó ti kú ṣùgbọ́n tó kọ̀ sí rìn òun ló pọ̀ ní títì mo ní láàyè mi ó ní kí n wò fún àpẹẹrẹ tí a bá ń lọ ní ẹ̀gbẹ́ títì títí ilẹ̀ bá hànú pàà ní òjijì ẹlòmíì ọkàn rẹ̀ á ti lọ ó nínú àwọn òkú tó sì wà láàrin èèyàn tí ò ti kú irú èèyàn yẹn bẹ́ẹ̀ ni ẹni yẹn nítorí pé nǹkan tó máa pa oníkálukú ó ti wà ní ìpàkọ́ ẹ̀ ẹ̀yin content creator ẹ má pa gbogbo àwọn èèyàn tán o nítorí pé a ò lè sọ wípé nítorí ẹ̀yin fẹ́ jẹ tàbí ẹ̀yin fẹ́ mu tàbí nǹkan tẹ̀yin fẹ́ rí kẹ́ ẹ máa ṣe nǹkan tó lòdì sí òfin tá bá sọ pé bóyá àwọn ìjọba ò rí yín àwọn ìjọba ń rí yín o ṣùgbọ́n nítorí pé òṣùwọ̀n yín ò tí ì kún tó lọ́wọ́lọ́wọ́ tá a wá wà yìí òṣùwọ̀n yín ti kún tó nítorí pé ẹ̀mí àwọn èèyàn tó pọ̀ lẹ ti fẹ́ dá ní ègbodò tán ẹ̀yin content creator ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń bá wa wo gbogbo nǹkan tí à ń ṣe yìí ẹ máa bá wa pín ẹ máa bá wa comment ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ bá wa pín fọ́nrán yìí ẹ bá wa tẹ̀ sí WhatsApp status yìí ẹ pín sórí broadcast list yìí ẹ pín káàkiri sórí àwọn group ẹ̀mí àwọn èèyàn ti fẹ́ pín lórí àwọn prank tí àwọn èèyàn wá ń ṣe yìí nǹkan tó burú jáì ni ẹ wò ó kì í ṣe gbogbo èèyàn tó ń rìn lórí ilẹ̀ lẹ́mí ẹ̀ sì wà láyé ẹlòmíì kàn rìn ẹlòmíì kàn gbé àwọ̀ ara rìn lásán ni ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ ti lọ ohun tó máa gbé kúrò lórí ilẹ̀ òun nìkan ló kù lágbára Ọlọ́run ọba ẹni tó máa kú sí wa lọ́wọ́ Ọlọ́run ò ní jẹ́ ká bá ṣe o torí náà mo ṣe máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọ̀rẹ́ mi àwọn èèyàn mi àwọn ẹbí mi àwọn ọmọ mi àwọn aya mi wípé ẹ má jẹ́ ká bára wa jà àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n á ní ohun tó máa pa oníkálukú ti wà ní pàkọ́ ẹ̀ wọ́n máa ṣí òwe pa Yorùbá dùn púpọ̀ Yorùbá gbọ́n nínú Yorùbá gbọ́n níta kò sí kan tó lè fẹ́ ṣẹlẹ̀ tí Yorùbá ò ní mọ̀wù ẹ̀ wá wọ́n á ní ohun tó máa pa oníkálukú ó ti wà ní pàkọ́ ẹ̀ ẹ̀yin content creator tẹ́ ẹ máa ń prank àwọn èèyàn tẹ́ ẹ máa ń prank ẹ̀ ṣe bí pẹ́ fẹ́ gbébọn jáde ẹ̀ ṣe bí pẹ́ fẹ́ fèèyàn ṣògùn owó ẹ̀ ṣe bí pé òkú ti wà nínú pósí ẹ̀ ṣe bí pẹ́ fẹ́ ẹ̀yin ládégúnjalè
irú eléyìí ò dáa o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n rìn ọ̀pọ̀lọpọ̀ wa ni a ní high blood pressure HBP tí àwọn Yorùbá ń pè ní ẹ̀jẹ̀ ríru yìí pọ̀ tó bẹ́ẹ̀ kì í ṣe àgbàlagbà nìkan ló ń ṣe tá bá ní ká wò dáadáa ẹni tó bá lọ sílé ìwòsàn á rí under 20 ọmọ tí ò ti pọ̀ mọ́ ogún ọdún ó ní àìsàn ẹ̀jẹ̀ ríru ká má ti wá sọ pé àwọn tó ti pé ogójì ọdún tó ti pé àádọ́ta ọdún tó ti pé ọgọ́ta ọdún tó ti pé ọgọ́rin ọdún lọ bẹ́ẹ̀ tẹ́ máa ṣe prank fún wọn ẹlòmíì ń kírun lórí ìrun ẹ̀nà prank ẹ̀ wípé ẹni tẹ́ni kó wá pa orí ìrun ló wà báyìí ṣérú eléyìí ń dáa. ẹ̀yin èèyàn wa ẹ má bá a pín fọ́nrán yìí nítorí prank yìí ó ti wà expensive jù prank yẹn ti le jù ká má sọ pé torí pé a fẹ́ jẹ a fẹ́ mu ká wá dá ẹ̀mí àwọn èèyàn kan légbodò kí ló mú mi sọ̀rọ̀ yìí ni pé mo rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára tí ó prank ẹnìkan tóbìnrin yẹn ti dákú pátápátá kí obìnrin yẹn tó jí sáyé ojú wọn rí màbo tí ó bá jẹ́ pé obìnrin yẹn wà jí sáyé ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe máa dẹ́mi ẹ̀mí ẹni légbodò ìyàwó ẹnìkan ọmọ ẹnìkan ẹbí ẹnìkan àfẹ́sọ́nù ẹnìkan èèyàn ẹnìkan bẹ́ẹ̀ náà lẹ ṣe máa rán lọ sọ́run àpàpàǹdodo bẹ́ẹ̀ náà lẹ ṣe máa rán lọ sọ́run àrèmábọ̀ bẹ́ẹ̀ náà lẹ ṣe máa rán lọ sọ́run tí ò rò tẹ́lẹ̀ ẹ máa jẹ́ kí ọmọ ẹ̀ kó di ọmọ ọlọ́mọ ẹ máa jẹ́ kọ́kọ́ ẹ̀ kó di ọkọ ọlọ́kọ ẹ máa jẹ́ kí dúkìá ẹ̀ kó bàjẹ́ ẹ máa jẹ́ kí gbogbo àwọn èèyàn ẹ̀ kó máa sunkún ẹ máa jẹ́ kí ọkọ ẹ̀ kó wà ní ọ̀fọ̀ ẹ̀yin prankster ẹ̀yin tẹ́ máa ń prank èèyàn kò dáa tó nǹkan tẹ́ ń ṣe ìkò bófin Ọlọ́run mu nǹkan tẹ́ ń ṣe ìkò bófin ìjọba mu ẹ má sọ pé torí pé ẹ fẹ́ pariwo lórí YouTube lórí TikTok kẹ́ ẹ wá dẹ̀mí àwọn èèyàn légbodò ẹ wo fọ́nrán yẹn bí ó ṣe lọ fọ́nrán ìburú jáì ẹni tó ṣe prank yìí gan ọwọ́ ẹ̀ bọ́ ó ti ń tọ̀ sára ó ti ń sunkún pé kí ni mo ṣe yìí síbẹ̀síbẹ̀ náà pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣe yẹn tí wàá post fídíò yẹn níbi tí ẹni yẹn ti dákú ṣé prank tẹ́ ń ṣe ìṣó bójú mu báyìí ẹ jẹ́ ká fojú inú wò ó lórí íńtánẹ́ẹ̀tì ni gbogbo wa wà kò sí nǹkan tá a lè ṣe ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó yẹ pé a ò lè ṣe tọ́wọ́ ìjọba bá tó wa ó lè ràn wá lọ sẹ́wọ̀n eléyìí prank the Trinity ṣe kò tó eléyìí tọ́wọ́n èèyàn tí wọ́n ti lù pàǹpà mọ́ tí wọ́n ti ràn lọ síbi tí ò fẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn ènìyàn ló yọ Trinity kúrò nínú ẹ̀hún Trinity ò ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wo nǹkan tí Trinity ṣe fáwọn èèyàn lísìn ó ń fún àwọn ènìyàn lówó ó ń dún àwọn ènìyàn lọ́lá kí ló tẹ́yìn náà lè ṣe rú ẹ̀ àìmọye nǹkan tẹ́ lè ṣe àìmọye ọ̀rọ̀ tẹ́ lè sọ àìmọye nǹkan tẹ́ lè máa gbéyàwó àìmọye ìsáàsẹ̀ lè máa ṣe tí kì í ṣe pé bóyá àwọn èèyàn ká ẹ ṣe prank tó máa mú àwọn èèyàn lọ sọ́run àpàpàǹdodo ẹ̀yin náà ẹ wò tó bá jẹ́ pé èèyàn yín kan lọ ṣe rú ẹ̀ fún kọ́ prank ẹ̀ kẹ́ni yẹn dákú kó wá ti bí dákú kó fi bẹ̀ pàbẹ̀kú pátápátá kí lẹ fẹ́ jẹ́ kọ́ èèyàn máa sọ fún yín àbí wọ́n tó ṣe practice fòbìnrin yìí mo ti máa ṣó fọ́nrán yẹn fún yín o tó ṣe practice fòbìnrin yẹn bóbìnrin yẹn ṣe dákú yẹn kóbìnrin yẹn kàn fi bẹ́ẹ̀ tó fi kú pátápátá kí ni jẹ́ fẹ́ máa sọ fún àwọn ẹbí ẹni yẹn pé àmúwọ́ Ọlọ́run ni kí wọ́n gbà kámú lórí ẹ̀ ẹ jẹ́ ká máa bìrà alẹ́rìn ṣé fẹ́ máa sọ fún àwọn ẹni yẹn pé àmúwọ́ Ọlọ́run ni practice tí mo ṣe yìí tó rán ẹbí yìí lọ sọ́run tó pa ìyàwó ẹ tó pa ìyá ẹ tó pa fẹ̀sọ́nù ẹ tó pa ẹbí ẹ tó pọmọ ẹ. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká máa ro nǹkan dáadáa ká tó máa ṣe nítorí pé kò sí nǹkan tí àwọn èèyàn lè gbèdé tí a ò ní bàjẹ́ tí a ní ṣàṣeṣàì ẹ wo ìgbà tó ṣe popcorn nígbà tí popcorn dé kò sí agbolé kan tó popcorn sí ní street kan ṣe a lè rí èèyàn 20 tó máa ṣe popcorn wọ́n bàjẹ́ wọ́n rí pé wọ́n bà òwò yẹn jẹ́ fún ẹni tó ní òwò nígbà tí pure water dé ilé àkọ́kú báyìí ilé alámọ̀ báyìí factory pure water ni wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ nígbà tí àwọn àǹfààní wá wà fún wa láti máa ṣe àwọn láti máa create content lórí internet lórí YouTube lórí Facebook láti lè máa post ṣé ká máa fi dẹ́mi èèyàn légbodò ló jẹ́ kókó nú ẹ̀ ẹ jẹ́ bá ká bára sọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ ò sọ bí ká má sọ òun Bíbélì sọ pé gbogbo ẹni tó mọ̀ òtítọ́ tí ò ṣe ó ní ẹ̀ṣẹ̀ ni àìṣòdodo gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ẹ jẹ́ ká máa bára sòtọ́ ọ̀rọ̀ ṣé prank tẹ́ ń ṣe yìí
ṣé ohun tá à ń ṣe yìí ṣó bójú mu ṣé ohun tá à ń ṣe yìí ṣó bójú mu tó bá jẹ́ pé obìnrin yẹn ó kú ṣé ìwàásù kí lẹ fẹ́ máa wàásù fún àwọn ẹbí wọn ṣé fẹ́ máa sọ pé àmúwọ́ ọlọ́run ni ẹ̀yin èèyàn wa ẹ wo fọ́nrán yẹn bí ó ṣe lọ òun ni. ṣé ẹ ti rí àwọn ẹ̀yin èèyàn wa ṣé tó bá jẹ́ pé bóbìnrin bá bẹ́ kú pátápátá náà ṣé a fẹ́ máa sọ fún àwọn ẹbí ẹni yẹn pé àmúwọ́ ọlọ́run ni ẹ jẹ́ ká ro nǹkan dáadáa o àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n á ní ìrò kí o tó ṣe ó sàn ju pé kó o ṣe kí o tó rò lọ àbámọ̀ méjì ló wà àbámọ̀ bú àbámọ̀ re tó bá jẹ́ pé n bá mọ̀ ni mi bá má ti ṣe àpamọ́ burúkú ni tó bá jẹ́ pé n bá jẹ́ tó wá mọ̀ ni n bá ti ṣe kíní tipẹ́tipẹ́ ìyẹn ni àbámọ̀ re lágbára Ọlọ́run àbámọ̀ re ló máa dé bá wa o àbámọ̀ bú ò ní dé bá wa ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ máa bá wa subscribe ẹ tan notification button yín ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa pín gbogbo ẹ bá wa comment lágbára Ọlọ́run ọba owó tẹ fi ń ra dátà tẹ fi ń wò wá Ọlọ́run ò ní fowó yẹn náà wọ̀nyí o èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.